A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti yọ̀ǹda n3.9 billion fún iléeṣẹ́ epo NNPCL lánàá lẹ́yìn ìwádìí owó jìbìtì tí wọ́n rí gbà. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé ni wọ́n ti ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí wáyé ní olú iléeṣẹ́ EFCC Àbújá, níbi tí akọ̀wé àjọ Mohammed Amajoda ti ṣaṣojú alága Ọlá Olúkóyèdé. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ráńpẹ́ yìí ní Amajoda ti sọ àsọdájú àfojúsùn àjọ wọn láti gbógun ti ìwà ọ̀daràn jìbìtì ọrọ̀ ajé, bí ó ti ní owó tí àwọn rí gbà padà yìí jẹ́rìí sí iṣẹ́ ìwádìí àti ìgbìyànjú wọn lórí àwọn tí wọ́n lọ́wọ́ nínú jìbìtì láàrin iléeṣẹ́ NNPCL. Ó tẹnumọ́ wípé EFCC yóò tẹ̀síwájú àti máa sin orílẹ̀-èdè láì wo ewu tí ó wà nídìí rẹ̀, nítorí ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ wọn ni wọ́n ti fi ẹ̀mí wọn lélẹ̀ lẹ́nu iṣẹ́. Àwọn mìíràn sì máa fi ẹ̀mí wọn lélẹ̀ bí wọ́n ti ń tẹ̀síwájú àti sin orílẹ̀-èdè tọkàntọkàn. Igbákejì ààrẹ Múmúnì Dàgbàsóàrò tí ó gba owó yìí gẹ́gẹ́ bí aṣojú NNPCL gbóríyìn fún àjọ EFCC fún ipa tí wọ́n kó láti rí owó yìí gbà padà. Ó wáá fi ìgbàgbọ́ rẹ̀ hàn lórí ìfọwọ́sowọ́pọ̀ wọn pẹ̀lú EFCC láti rí i dájú wípé wọ́n ṣe iṣẹ́ tó hàn fáráyé rí. Transparency. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ ayélujára BBC. Ẹgbẹ́ òṣèlú Labour tí adelé alága Nenadu Usman ń darí ti fi ọjọ́ ìdìbò abẹ́lé ààrẹ sí ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 2026 síwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Bákan náà ni ẹgbẹ́ fi ọjọ́ sí ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 fún ìdìbò abẹ́lé gómìnà, ilé aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Ìpinnu yìí wáyé níbi ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ NEC, níbi tí wọ́n ti bu ọwọ́ lu timetable tí wọ́n tún dá sẹ̀ríà fún ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ lórí ẹ̀sùn àṣemáṣe. Ìpàdé ìgbìmọ̀ NEC tí ó wáyé ní ìlú Àbújá ní àjọ elétò ìdìbò INEC ṣe àmójútó rẹ̀. Gẹ́gẹ́ bí ètò, ẹgbẹ́ yóò ṣe àgbékalẹ̀ àkọọ́lẹ̀ orúkọ ọmọ ẹgbẹ́ fún INEC ní ọjọ́ 15 oṣù kẹrin ọdún 2026. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ Usman Ken Eluma Asogua fi léde, ni ó ti ṣàlàyé wípé timetable yìí lọ pẹ̀lú ìlànà òfin ètò ìdìbò àti ti INEC. Lẹ́yìn àgbéyẹ̀wò láti ọ̀dọ̀ ìgbìmọ̀ olùbáwí, ni council kéde sẹ̀ríà fún ọmọ ẹgbẹ́ 25 lórí ẹ̀sùn indiscipline and anti-party activities. Gbogbo wọn ni wọ́n ní kí wọ́n lọ rọ́kúnlé. Àwọn adarí ẹgbẹ́ ní ìgbésẹ̀ yìí ṣe pàtàkì láti fi ró ìjọba tiwantiwa lágbára, kí wọ́n sì rí i dájú wípé kò sí bójúbójú nínú ìṣèjọba ẹgbẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Anambra Chukwuma Soludo ti pàṣẹ kí gbogbo àwọn tí wọ́n ti pàṣẹ òṣèlú gba ipò political appointees ní ìpínlẹ̀ yọ̀ǹda ipò wọn ní kíákíá láì tí pé wákàtí 24 tí ó ṣe ìbúra fún sáà ẹlẹ́ẹ̀kejì. Àṣẹ yìí ni wọ́n ṣe àfihàn nínú àtẹ̀jáde tákúlà tí wọ́n fi léde lánàá láti ọ́fíìsì akọ̀wé ìjọba ìpínlẹ̀ SSG tí Permanent Secretary Dr. Nwabufo Nwankwo bu ọwọ́ lù. Sákúlà yìí ṣàlàyé wípé kí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn yọ̀ǹda iṣẹ́ fún Permanent Secretary tàbí ẹni bá jẹ́ ọ̀gá ní gbogbo ministry, ẹ̀ka tàbí àjọ tí wọ́n bá wà, kí wọ́n sì rí i dájú wípé wọ́n yanjú gbogbo ètò ìyọ̀ǹda ní ọjọ́ kan náà kí iṣẹ́ òòjọ́ tó parí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Pẹ̀lú èròǹgbà àti kojú gbọmọgbọmọ ẹ̀sùn ìwà ìbàjẹ́ àti màgòmágó owó, mínísítà fún iṣẹ́ òde David Umahi ti ránṣẹ́ sí àwọn àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu kí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí tó jinlẹ̀ lórí iṣẹ́ àkànṣe ojúnà lábẹ́ mínísítírì rẹ̀, bí ó ti sọ gbangba wípé kò sí bójúbójú nínú iṣẹ́ wọn lórí iṣẹ́ àkànṣe ìjọba àpapọ̀. Umahi ṣe àfihàn wípé àwọn ti ránṣẹ́ sí àjọ EFCC àti ICPC láti wá ṣe ọ̀rínkinnínwí
àwáwí àti àkọọ́lẹ̀ gbogbo èyí tó ṣeé fi ojú rí àti èyí tí wọ́n gbà lérò káàkiri orílẹ̀-èdè. Mínísítà ṣe àfihàn yìí níbi ó ti gba àmì ẹ̀yẹ Personality of the Year Award láti iléeṣẹ́ ìròyìn Al Jazeera Newspaper Nigeria. Ó ní ìgbésẹ̀ yìí wáyé láti lè túbọ̀ mú kí aráàlú ní ìgbẹ́kẹ̀lé nínú iṣẹ́ ìlú. Umahi ní ọ̀pọ̀ ẹ̀sùn ni wọ́n ti ṣe tako wọn. Láti lè wẹ̀ yánkànkàn ni àwọn ṣe ṣílẹ̀kùn mínísítírì sílẹ̀ fún ìwádìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Attorney General of the Federation àná tí ó tún jẹ́ mínísítà fún ẹ̀ka ìdájọ́ Abubakar Malami ti jẹ́jẹ̀ẹ́ àti gbèjà ara rẹ̀ bí ó ti ní ìwúrí ní ìgbésẹ̀ rẹ̀ jẹ́ fún un. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó ṣe lédè Hausa ni Malami ti ní àwọn agbófinró tẹ ẹ̀tọ́ rẹ̀ lójú mọ́lẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe lọ gbọn ilé rẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ lẹ́yìn rẹ̀. Malami ní òun lo àkókò díẹ̀ ní àkàtà àjọ EFCC, ọgbà ẹ̀wọ̀n Kùjé àti àkàtà DSS. Òun sì ní ìgbàgbọ́ wípé ó wu Ọlọ́run ni òun gbà kámú ṣùgbọ́n òun á dúró ṣinṣin tako àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Malami ní ti ìlànà òfin òun ní ẹ̀tọ́ láti wà níbi wọ́n ti ń tú ilé rẹ̀ kí òun lè mọ kókó ohun tí wọ́n ń wá tàbí tí wọ́n kó kúrò. Òun kò kábàámọ̀ lórí gbogbo ìgbésẹ̀ tí òun gbé nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí AGF. Bí a kò bá gbàgbé wípé Malami, ìyàwó àti ọmọkùnrin rẹ̀ ni wọ́n ń kojú ẹ̀sùn oníkókó mẹ́rìndínlógún tí ó dá lórí màgòmágó owó ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi ẹ̀sùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti ní òòyẹ̀ kan ò lè yẹ ìpàdé gbogbogbò National Convention tí wọ́n fi sí ọjọ́ 9 oṣù kẹta ní ìlú Àbújá. Ìgbìmọ̀ adelé tí Abdulrahman Mohammed ń darí, tí ó rí àtìlẹ́yìn mínísítà ìlú Àbújá Nyesom Wike ṣàlàyé wípé ìpè fún ìlàjà láàrin ẹgbẹ́ kò lè ṣe ìdíwọ́ fún ìgbáradì ìpàdé lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó wọ́gi lé ìpàdé gbogbogbò tí ó wáyé ní ìlú Ìbàdàn tí ó jẹ́ apá kan ẹgbẹ́ tí Turaki àti Mákindé ń darí ní. Ìgbìmọ̀ adelé ṣe àfihàn èròǹgbà wọn fún ìpàdé gbogbogbò ìlú Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìrántí bí ó ti rí ààbò ní ilẹ̀ United Kingdom nígbà ìjàǹgbara fún ìjọba tiwantiwa bí ó ti ṣe àfihàn bí wọ́n ti fi ọlọ́pàá ṣọ́ ilé rẹ̀ ní ìgbà kan rí lábẹ́ ìṣèjọba ológun. Tinubu sọ ọ̀rọ̀ wọ̀nyí lánàá níbi ìgbàlejò àpèjẹ tí Ọba Charles kẹta ṣe àgbékalẹ̀ ní Windsor Castle. Nínú èsì rẹ̀ ni ààrẹ ti fi ìmoore rẹ̀ hàn sí Britain fún àtìlẹ́yìn wọn sí Nàìjíríà nígbà ìṣèjọba ológun. Tinubu ṣe àpèjúwe ìrírí rẹ̀ ní èyí tí ó lápẹẹrẹ bí ó ti ní ó jẹ́ iyè láti padà sí UK gẹ́gẹ́ bí ààrẹ ìjọba àwaarawa Nàìjíríà. Bákan náà ni ààrẹ fi ìgboyà rẹ̀ hàn lórí àjọṣepọ̀ ọjọ́ iwájú àárín orílẹ̀-èdè méjèèjì bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àfojúsùn wà fún wọn láti lórí ìdàgbàsókè àti àṣeyọrí. Àbẹ̀wò ààrẹ Bọ́lá Tinubu àti aya rẹ̀ Olúrẹ̀mí sí UK jẹ́ ìgbà àkọ́kọ́ adarí orílẹ̀-èdè Nàìjíríà láti ọdún 37 sẹ́yìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀sìn Islam kan tí ó fi ìpínlẹ̀ Sokoto ṣebùgbé, Sheikh Musa Lukuwa ti darí ìjọ rẹ̀ lónìí láti kí ìrun Yídì Fitri tako àṣẹ Sultan Muhammad Sa'ad Abubakar kẹta tí ó kéde ọjọ́ Ẹtì ní ọjọ́ ayẹyẹ ìtúnu ààwẹ̀. Lukuwa kí ìrun méjèèjì Yídì ní mọ́ṣáláṣí Mabera rẹ̀ láàrin aago 9 kọjá ìṣẹ́jú 10 òwúrọ̀. Lẹ́yìn wákàtí díẹ̀ tí Sultan kéde wípé wọn kò tíì kófìrí oṣù Shawwal níbì kankan ní Nàìjíríà tí ó mú kí ààwẹ̀ Ramadan lé ọjọ́ kan sí i. Nínú àtẹ̀jíṣẹ́ tí ó pín kiri orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni ìmáàmù yìí ti ṣe àwáwí lórí ìpinnu rẹ̀ bí ó ti ní ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n kófìrí òṣùpá lórílẹ̀-èdè lágbègbè Niger Republic. Ó ní Niger Republic súnmọ́ wa kò ju 100 kìlómítà lọ bí a
bá gba ìròyìn láti àwọn ìlú bíi Kano tàbí Èkó tí wọ́n jìnnà, èéṣe tí àwọn ṣe máa kọ ìròyìn láti orílẹ̀-èdè lágbègbè? Ó ní àwọn kò ṣe èyí láti fi tàpá sí àṣẹ Sultan, ṣùgbọ́n dá lórí ìgbàgbọ́ wọn. Níwọ̀nba ìgbà tí àwọn bá ti ní ìdánilójú wípé wọ́n ti kófìrí òṣùpá, àwọn gbọ́dọ̀ tẹ̀lé ìlànà òjíṣẹ́, kò ní fi ṣe bí ó bá yàtọ̀ sí ìkéde Sultan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.